ó dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé méjì tó wà lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn abúlé kan tó ń pè lábúlé Àwòrò-Ẹ̀ṣẹ́lẹ̀ àti abúlé kejì tó ń pè ní Yáwọ́tà. Kò tí ì dájú wípé àwọn ẹni náà wọn yóò tètè rí ìtúsílẹ̀ gbà o, bí àṣírí tó tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ bá fi jẹ́ òótọ́ tó sì tó jẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò yí ọkàn ẹ̀ padà lórí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lópin ọ̀sẹ̀ tó kọjá, tó sì ṣeé ṣe kí àwọn ẹni náà kan pẹ́ o nínú igbó lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yìí. Ẹ rántí pé lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, èyí on the 15th of May 2026, ni làwọn Fúlàní afẹ̀míṣòfò ni wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó wà ní abúlé Yáwọ́tà àti Àwòrò-Ẹ̀ṣẹ́lẹ̀, èyí Baptist Primary School, LA Community High School àti iléèwé Community High School tí ó jẹ́ ti ìjọba. Níbẹ̀ náà sì ti jí àwọn akẹ́kọ̀ọ́ tí púpọ̀ wọn jẹ́ ọmọ kéékèèké bíi 39 39 pupils, ibẹ̀ náà ti jí wọn gbé o. Bẹ́ẹ̀ ni wọ́n jí olùkọ́ 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún jí wọn gbé. Àsìkò tán sì ń ṣe eléyìí lọ́wọ́ ní olùkọ́ kan tó ń jẹ́ Joel Adéṣíyàn inú fẹ́ sá mọ́ wọn lọ́wọ́, ṣùgbọ́n táwọn oníṣẹ́ ibi tán fìbọn pa nígbà tó sì kó àwọn akẹ́kọ̀ọ́ náà àti olùkọ́ dé inú igbó kìjìkìjì. Níṣe ni wọ́n tó dúnbò ọ̀kan lára àwọn olùkọ́ náà láti dẹ́rù bà aráàlú àti ìjọba pé ká tètè ṣe ń táwọn fẹ́, ìyún alàgbà Michael Oyèdòkun. Láti ìgbà náà ni ariwo mà ti sọ tó jẹ́ pé ọ̀pọ̀ ọkàn àwọn ọmọ Yorùbá pàápàá àwọn ọmọ ìlú Àwòrò-Ẹ̀ṣẹ́lẹ̀ àti Yáwọ́tà pẹ̀lú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ìlọ́kàn wọn wà lókè pé ọjọ́ wo ni àwọn èèyàn wọn yóò gba ìtúsílẹ̀ tí wọn yóò padà sí àárín ìlú. Bó tilẹ̀ jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí wọn ò tí ì rí wọn gbà sílẹ̀, bẹ́ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń fi ọkàn àwọn aráàlú àti àwọn èèyàn náà balẹ̀ wípé wọn yóò gba ìtúsílẹ̀ láìpẹ́ nítorí pé àwọn wà lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbọ́ àṣírí ìdí tí àwọn afẹ̀míṣòfò náà fi tí ì tú wọn sílẹ̀ o, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n sì pẹ́ ń bẹ̀ díẹ̀ àfi bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá yọ̀kàn padà. A gbọ́ pé àwọn olórí àwọn afẹ̀míṣòfò méjì, ìyún Mahmood Al-Nigeria àti Mukhtar Abbas, tí àwọn ìjọba àpapọ̀ mú lọ́dún tó kọjá tí wọ́n wà látìmọ́lé pẹ̀lú àwọn igbákejì wọn àtàwọn olórí afẹ̀míṣòfò, ní làwọn afẹ̀míṣòfò ń béèrè kan tú sílẹ̀ kí àwọn lè fi àwọn tọ́jú kó sílẹ̀. Bẹ́ẹ̀ làgbọ̀pọ̀ tó ń béèrè owó tabua àti àwọn nǹkan jíjẹ kan. Èyí sì ni wọ́n ní ìjọba ò tí ì rí san. Kódà wọ́n níjọba àpapọ̀ ló ń da ìtúsílẹ̀ wọn dúró nítorí pé wọn ò fẹ́ fi àwọn afẹ̀míṣòfò tó jọ̀gá wọn tán fi sílẹ̀, fẹ́ fi wọ́n sílẹ̀ láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́. Ilé ìgbàlà àṣírí ohun tá a gbọ́ pé ó sì ń dá wọn dúró síbẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ lópin ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn táwọn afẹ̀míṣòfò náà tí agbẹnusọ sójà Nàìjíríà tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Abubakar Rabe tó kú sàkàtà wọn ni ló ti jẹ́ kó dé mọ̀ pé kí àwọn afẹ̀míṣòfò náà má lérò pé àwọn ọ̀gá wọn táwọn mú tì má sílé tí wọ́n ń béèrè kan fi sílẹ̀, òun ò lè fi wọ́n sílẹ̀ láéláé o, nítorí pé àwọn tó jí ọ̀gágun Rabi Abubakar náà gbé wọ́n ń béèrè kí wọ́n fi àwọn ọ̀gá wọn sílẹ̀. Ilé ìsìn Tinubu wá kéde wípé lórílẹ̀‐èdè yìí òun ò lè máa fi àwọn ọ̀gá afẹ̀míṣòfò sílẹ̀ láti tú àwọn èèyàn àwọn tán gbé sílẹ̀, tó yẹ jẹ́ pé ọ̀rọ̀ tí Tinubu sọ yìí òun gan ènìyàn ó sì ń dá ìtúsílẹ̀ àwọn ará ìlú Àwòrò-Ẹ̀ṣẹ́lẹ̀ àti Yáwọ́tà ló ń dá ìtúsílẹ̀ wọn dúró. Ilé ìgbọ̀n làwọn kan sì ń sọ pé bí Tinubu bá dúró lórí ọ̀rọ̀ yìí ó sì ṣeé ṣe kí àwọn èèyàn náà kan pẹ́ lákàtà àwọn afẹ̀míṣòfò ọ̀hún.